ó láṣeyọrí bẹ́ẹ̀ sì ni ẹ̀yin náà bímọ òfin ẹ̀sìn ló gbé gbogbo àwọn nǹkan jáde. àwọn ilé ìgbóyé àwọn ilé àwọn sọ pé ẹ fẹ́ ṣe kí ni ẹ fẹ́ harass lẹ́sọ̀ yìí pé tẹ́ ẹ bá débẹ̀ ẹ̀ ní jẹ́ kí wọ́n pass, tẹ́ ẹ bá débẹ̀ ẹ̀ ní jẹ́ oríṣiríṣi nǹkan lè ṣe fún wọn. ọlọ́run sì ti mú yín lé wa lọ́wọ́ náà nísìn ebi kan náà lápẹ́ lẹ́nu tó mẹ́ta yìí ní OAU tí ó sọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وتبع هداه وبعد. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. أفيكم الله أولكم كاتب محمد صلى الله عليه وسلم. أي ألبوا nínú àwọn ìwà tí ó gògò tó gbajúmọ̀ táwọn èèyàn kà sí tí wọ́n fọwọ́ yẹpẹrẹ mú wa huwa inda Allahi azim tó ṣe pé lọ́dọ̀ Ọlọ́run ọba àlékíọ́lá ìwà tó lágbára ni tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ gbogbo èèyàn lọ́kùnrin àti lóbìnrin láwùjọ yìí. òun náà ni ìwà àgbèrè wà. ìwà àgbèrè kò yẹ lórí ọkùnrin àti obìnrin náà. gbogbo pọ̀ náà àwọn èèyàn ń kó síbẹ̀ lásìkò yìí. àtẹni tó níyàwó ńlé ni àtẹni tí ò ní. àtẹ̀tí wá sọ di wípé bí wà tọ́jọ́ wípé nǹkan tọ́jọ́ wípé Ọlọ́run sí lẹ́tọ̀ọ́ ni. ẹni tí bá ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan yìí yóò wà dẹ́gbàtọ́ wípé abẹ́ni yìí kí a ní sọ tí ó strange ti ń sọ yìí. àbí wà tọ́jọ́ wípé ẹni yóò sì láyé ń tiẹ̀ wọn ò mọ tí ṣe ń lọ lójú tá a fi máa wò ó wípé wọ́n sì máa sọ̀rọ̀ nípa àgbèrè. dùwẹ̀ tẹ́lẹ̀ mi tá a fi ń áńdù obìnrin tóbìnrin náà fi ń áńdù lọkùnrin lásìkò yìí wàláhì ó bá yẹn nínú jẹ́ díẹ̀ púpọ̀ gan ni ká sọ. tó tún fi wá lead àwọn èèyàn kan nínú àwọn èèyàn tó jẹ́ pé àwọn ò tiẹ̀ ṣe àgbèrè oní àjọyọ̀nù sí mọ́ wọ́n tún ń rape lórí ilé náà. àwọn kájà tún fi lé ńlẹ̀ nínú àwọn èèyàn nínú àwọn ìwà àbàjẹ́ ó náà ní pé ilé tí wọ́n tún ń gbé gbìyànjú láti mú wo àwọn ìlú kọ̀ọ̀kan tí Nàìjíríà náà jẹ́ kan bẹ̀. kọkùnrin máa fọkùnrin kóbìnrin náà máa fóbìnrin náà. nínú àwọn ìwà tó yẹ pé àwọn kan ti wù sẹ́yìn tọ́lọ́ bá sì bínú sí wọn tọ́lọ́ ń pa wọn rẹ́ nítorí ẹ̀. eléyìí ó jẹ́ nǹkan tó yẹ pé ó bani nínú jẹ́ gan tó sì jẹ́ pé ó yẹ kí á wá òkun sí i. pàápàá jùlọ tí ń ṣẹlẹ̀ tí ò ti ṣẹlẹ̀ láàrin ọkùnrin sọ́kùnrin obìnrin sóbìnrin tí ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin sóbìnrin gan tó ti wá di bí pé bí wàá tẹ́lẹ̀ pé òǹkàlùkù jọ yọnu sí i tó ń kálùkù bá fi lè yọnu sí i gẹ́gẹ́ bí òfin tí à ń tẹ̀lé tí ó ṣe ṣàgbékalẹ̀ rẹ̀ tí a tẹ̀lé òfin Ọlọ́run ọba àlékọ́lá lórí ẹ̀. òfin tí à ń tẹ̀lé ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tó náà ń sọ òyìn tó ń sọ òun náà ni wípé tó bá jẹ́ pé èèyàn méjì wọ́n yọnu láàrin ara wọn wípé àwọn tó fẹ́ bára wọn lò wípé irú àwọn eléyìí àǹfààní wà fún irú wọn. àmọ́ kéèyàn kàn lọ rẹ́pù èèyàn láì yọnu ìkan àwọn méjèèjì onìkan òní èèwọ̀ wọ́n fi tọ́lọ́run sẹ́gbẹ́ kan wọ́n wá ṣe kíni wọ́n lò làákàyè wọn fi dájọ́. ẹni tó bá ń pèpè síbi eléyìí náà irú ẹni bẹ́ẹ̀ kó lọ sọ́ra ò torí pé ìbínú Ọlọ́run ọba ní ṣe kíni onípèpè sí o. ó ti wá pọ̀ débi wípé ẹ kàn ṣàtẹ̀wá rí àwọn ọmọ kéékèèké àtẹni tó ti dàgbà náà wọ́n kàn ń gbọ́mọ lọ́wọ́ náà ni. ìjọ wo ni eléyìí yóò fẹ́ ìyàwó rẹ̀ ní ìfẹ́yàwó tí Islam tó gbà gbé kalẹ̀ ẹ ní gbọ́. ẹ kàn gbọ́ pé lóyún náà ni ọmọ lọ secondary school kò ní tí ju kíláàsì kan lọ yóò ti kíni o yóò ti lóyún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ti gun ara wọn ní gúngún àwọn kan tó ń pe ara wọn níbẹ̀ wọ́n tó ń bímọ fúnra wọn kan mẹ́tẹ́ pé agreement tí wọ́n ní pé àjọ máa bímọ fúnra wa wọ́n pa àwọn ilé ní bébí mama. ìgbé tó bá ti bímọ fún mi ọ̀tọ̀ níyàwó mi gángan o ìyàwó mi gángan bẹ́ẹ̀ ńlé but ìyàwó mama kì í má máa bímọ tiẹ̀ ṣùgbọ́n òun tiẹ̀ tó bá jẹ́ bébí mama agreement asálọ́jọ́ wà láàrin pé ẹjọ́ máa ṣe kíni ẹjọ́ máa bímọ fúnra yín. gbogbo ilé ìrara dání tí Islam tó ṣe kíni tó lòdì sí. Islam kọ ó pe gbogbo ẹ̀ lábẹ́rẹ̀ ó ní wala taqrabu zina ẹ̀yin èèyàn ẹ má sùn mọ́ ìwà àgbèrè. innahu kana fahishatan ní suratul Isra wa sa'a sabila. irú eléyìí ìwà ìdójútì ní ìwà àbàjẹ́ ní kẹ́ ẹ máa sún mọ́ àgbèrè kẹ́ ẹ máa wo ọlọ́mọ̀rọ̀ sọ́pọ̀ ọlọ́ni ká máa sún mọ́ ni. ẹni tí ó bá súnmọ́ nǹkan báwo ló ṣe wá fẹ́ ṣe nǹkan náà. bẹ́ẹ̀ a ti súnmọ́ a tún wá súnmọ́ kọjá àlà. ọkùnrin
àti obìnrin wọ́n sì máa fara wọn lọ wọ́n fọ́ ọkọ ara wọn lọ́rùn ní títì nísìn wọ́n tó ń dúró lẹ́gbẹ̀ẹ́ títì ara wọn nísìn tí wọ́n máa romance ara wọn bẹ́ẹ̀ tẹ́ẹ̀sì ní èsì gẹ́gẹ́ sí ìjọba náà sì ìjọba tẹ́ẹ̀ntẹ́ẹ̀lé náà sì ń sọ pé òun náà lọ dáa tábà ń sọ̀rọ̀ ṣẹ̀ríà Islam wọ́n sọ pé ṣẹ̀ríà yẹn ti le jù bẹ́ẹ̀ sì ni Islam tó sọ wípé nǹkan yìí èèwọ̀ ni ó ti kíyèsí àwọn nǹkan tó yẹ kó ṣe pàtàkì kọ̀ọ̀kan òun náà lọ́fà tó fi ṣe àwọn nǹkan ìléwọ̀ báwo lọ́lọ́run ṣe máa rí nǹkan tó dáa tí wàá sí ìléwọ̀ fáwọn èèyàn níbo lọ́run ló dáa fún wa bẹ́ẹ̀ tó ti mọ̀ pé nǹkan yìí ìpalára tí ó tara rẹ̀ jáde yóò pọ̀ nínú àwọn àdámá ẹni tọ́lọ́run bá dá ládàámá tó dáa tí làákàyè rẹ̀ sì pé tọ́gbọ́n nínú àdámá tó dáa òun náà ní pé kò ní fẹ́ níyà ńlé kọ́ wá ní kẹ́nìkan wá máa gùn kò ní láburú ńlé àbí kọ́lẹ́gbọ̀n ńlé tójú obìnrin káwọn kan wá máa gùn mọ́ bẹ́ẹ̀ kò ní fẹ́ níyàwó ńlé tí làákàyè bá sì pé o tó yàtọ̀ sáwọn tí làákàyè wọn ò pé mọ́ nísìnyí wọn ò kálẹ̀ nǹkan tí wọ́n o wọ́n sọ pé ìyá alágbájá kì bá máa ṣe àgbèrè bó ṣe wù ṣùgbọ́n níwọ̀n ìgbà tó ń bá ti ní ìdí ẹ̀ kó sáà ti máa pay service kó ti máa ṣe gẹ́gẹ́ dá sáfíìsì tòun nìkan dé ọkùnrin tí làákàyè rẹ̀ pé mọ́nu àmẹ́ tí làákàyè rẹ̀ pé kò ní yọnu sí kí ìyàwó wọn wà lẹ́kẹ́nìkan wá máa gún mọ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba àdékẹ́lá tó ṣe eléyìí tó tún wá dá wa bẹ́ẹ̀ ọmọ nǹkan tó ń ṣe ó sì mọ ìdí tó fi dá wa bẹ́ẹ̀ àmọ́ àti wá change àdámọ́ yìí àti change sí nǹkan míì kọ́lọ́n kọjọ kọ́ là wá ọlọ́run ròyìn àwọn mùmínì nínú suratul mu'minun ó ní walladhina hum li furujihim hafidhun ọlọ́run ní inú àwọn ròyìn àwọn mùmínì òun náà ní pé kí ni o li furujihim hafidhun wọ́n ń kíyèsí ìhòhò wọn illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru malumin ọlọ́run ní illa ala azwajihim àwọn tí illa ala azwajihim wọ́n ń kíyèsí ìhòhò wọn wọ́n wá ń kíyèsí ẹ̀ àwọn tí ibi tí wọ́n máa ń dà á sí òun náà níbi ọ̀dọ̀ ìyàwó wọn nìkan dé aw ma malakat aymanuhum àbáwọn ẹrú wọn tí wọ́n wà lábẹ́ wọn nísìnyí ní abẹ́ wọn ní ẹrú òsì máa nísìnyí fa innahum ghayru malumin ọlọ́ni ẹni tó bá dà sọ́dọ̀ ìyàwó ẹ̀ tó dà sọ́dọ̀ ẹrú ẹ̀ òun nìkan náà ní àníṣe kí ni o òun náà ní àní bú sí faman ibtagha wara'a dhalik ẹni tó bá fi lè lọ gbìyànjú tó wá jẹ́ wípé in tó yàtọ̀ sí eléyìí nínú àwọn obìnrin olóbìnrin ní wá tó wá lọ dà síbẹ̀ tí lọ súnmọ́ obìnrin olóbìnrin fa ulaika humul aadun ọlọ́ni àwọn eléyìí olùkọjá yìí ni wọ́n ti kọjá yìí o subhanallah ọlọ́run bá rí kọlápọ̀ aláṣẹ àdé ń kọjá yìí a sì mọ̀ pé nǹkan tí ó dá ní ọlọ́run ṣe ní kabiratun minal kaba'ir ìjìyà kan ẹ̀ṣẹ̀ kan ní ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ náà àkàkúnpẹ̀ṣẹ̀ ńlá ni o kọ́lọ́n kọjọ kó tún àwùjọ iṣẹ́ o ìsìnà ti wá gbogbo káàkiri nísìn ó ti gbajúmọ̀ débi pé ẹni tí ò bá ṣe gan wọ́n máa fojú àìlájú wò pé ẹni yóò lájú tẹ́ bá ṣe mistake dárúkọ láàrin àwọn èèyàn jọ kan pé àwọn ọmọ kan ń bẹ virgin ni wọ́n àwọn sọ pé níbo kò sí ti jẹ́ bẹ́ẹ̀ torí pé àwọn tí ń gbé láàrin wọn àwọn tó yẹ pé wọn ò tọ́mọ̀ tí wọn ò bọ́lọ̀ dúró náà ni bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ kan ń bẹ tó yẹ pé wọ́n kéè sí ìhòòhò ara wọn dì sìn wọ́n sì wà dáadáa àmọ́ ìjọ tẹ́ bá sọ fúnru ẹni bẹ́ẹ̀ pé ẹni yìí irú wọn mọ̀ wá yóò ní kò sí ti jẹ́ bẹ́ẹ̀ wípé ìta àmàlàmà wọn ẹ̀yà àmọ́ ni àwa ti mọrú wọn àìmọye irú wọn kíní kankan nítorí náà kí ló tó fi jẹ́ pé irú nǹkan báyìí ó gbalẹ̀ káàkiri tó jẹ́ pé Islam ti prevent ẹ̀ aṣàkíyèsí àwọn ọ̀nà tí Islam gbà prevent nǹkan tá à ń pè ní zina sẹ́yìn tó bá ti mọ àwọn nǹkan tó fa sábàbí tí ìwà àgbèrè fi gbajúmọ̀ àti mọ solution nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ní pé kí ni o àkíyèsí àwọn teachings tí Islam mú wá tí a bá kíyèsí àwọn teachings tí Islam mú wá ni àbá ti là kúrò níbi gbogbo àwọn aburú àwọn ìwà yìí alákọ̀ọ́kọ́ nínú àwọn ọ̀nà tí teachings tí Islam mú wá òun náà ni gọ́tùl basor ká máa rẹjú wá ńlẹ̀ Islam ọkọkùnrin tí máa ń lọ ní títí wípé kọ́ rẹjú ẹ̀ ńlẹ̀ kẹ́ kó ṣe kóbìnrin náà kíkọ́ rẹ̀ jẹ́ ńlẹ̀ ànábì ọlọ́run dojúkọ ànábì pé kullil mu'minina yaghuddu min absarihim sọ fún àwọn mùmíní lọ́kùnrin pé kí wọ́n máa rẹ́jú wọn ńlẹ̀ yaghuddu min absarihim wa yahfadhu min absarihim ayà ẹ̀ lọ bẹ́ẹ̀ wípé sọ fún àwọn mùmíní kí wọ́n máa rẹ́jú wọn ńlẹ̀ tí wọ́n máa ń lọ ní kíní o tí wọ́n máa ń lọ lójú títì tí wọ́n máa ń lọ níta ó tún sọ fún àwọn mùmíní lóbìnrin náà wípé kullil mu'minati máa sọ fún àwọn mùmíní náà
wípé yaghdudna min absarihinna káwọn náà rẹjú wọn lẹ̀ bàbá lọ lórí títì nísìnyí obìnrin lóbìnrin la máa ń tẹjú mọ́. Ẹ dákun báwo ni ìwà àbàjẹ́ ìwà àgbèrè ní òsíní ṣe kí ni o ní òsíní gbálẹ̀ eléyìí jẹ́ sábàbí alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tó jẹ́ pé ìwà àgbèrè ṣe kí ni o ó gbalẹ̀ káàkiri. Ẹlẹ́ẹ̀kejì khuruju nisa mutabarrijat muta'attirat ila ash-shawari' wa ila al-aswaq jíjáde táwọn àwọn obìnrin jáde àtọmọdé nù àtàgbàlagbà nù wọn tí wọ́n ń jáde lọ sí títì lẹ́yìn tó jẹ́ wípé ìhòòhò ni wọ́n jáde wọ́n sọ pé àwọn ń ṣe kí ni àwọn ń kó fara àwọn ìhòòhò náà sì jáde tí wọ́n tó ń lo perfume tí wọ́n lo gbogbo nǹkan lọ sí ọjà wallahi ó máa ń ṣèyàn lé mọ̀ ó sì máa ń pààyàn lẹ́kún ó jẹ́nu tó yẹ kó máa pààyàn lẹ́kún pé obìnrin nígbà tó bá fẹ́ múra tó bá lọ wẹ̀ tó bá fẹ́ múra jáde kó nu ilé rẹ̀ yóò wà tilẹ̀kùn má rí àmọ́ èèmọ̀ ni pé nígbà tó bá tó sílẹ̀kùn rẹ̀ padà báyìí tó fi sọ pé òun fẹ́ máa lọ síta ìhòòhò náà ló sì tún wà. Obìnrin tí ó wà jáde tí ó jáde ní hòhò ẹ máa wo báyà báyìí wo bẹ̀bẹ̀ rẹ̀ dí báyìí lẹ́mọ̀ wò ẹ̀yin náà wo eléyìí inú àwọn ìṣòro eléyìí tó jẹ́ pé kí ni ó fọ́nká òun náà nílé ìwà tó sì fà tó sì jẹ́ pé ìwà àgbèrè ṣe kí ni ó jẹ́ nǹkan tó gbalẹ̀. Ọlọ́run bá lè kọlá ó ti prevent ilé ìfún wa ó ní waqarna fi buyutikunna Ọlọ́run dojú àwọn obìnrin pé ẹ̀yin obìnrin waqarna fi buyutikunna inú ilé yín ni kẹ́ ẹ máa gbé wala tabarrajna ẹ má máa jáde bẹ́ẹ̀ sí máa jẹ tabarrujal jahiliyyatil ula bẹ́ẹ̀ sí máa jáde ń jò ní tẹ́ jáde ní hòhò Ọlọ́run ẹgbẹ́lẹ̀ ìjúlẹ̀ fílẹ̀ ẹ jáde kẹ́ ẹ bo ìhòòhò ara yín látòkè délẹ̀ kẹ́ Ọlọ́run bá lè kọlá ti pa yín láṣẹ àwọn tẹ́ mọ́ wá ṣe léyìí àwọn látún wá máa tí wọ́n bo ìhòòhò ara wọn àwọn látún wá máa kọjá àyè sí láàmú yẹn wọ́n jẹ́ ní òfin àbòsí tẹ́ gbé kalẹ̀ tẹ́ ń pè lófin tí Islam sì gbófin tiẹ̀ kalẹ̀ tí òfin kọlu tí Islam gbé tiẹ̀ kalẹ̀ kó kọlu tí ẹ̀yin tún àwọn tí wọ́n tún wá ń practice òfin ẹ̀sìn ẹ̀yin ó tún wá máa sọ yí pé ẹ̀ tún máa fi tiyín kọlu tí wọ́n tí wọ́n affect yín ni sí dandan ó dìgbà tó má tó ṣí òun wọn fún yín kí inú yín tó yọ ni tó fi wá jẹ́ wípé àwọn obìnrin mùsùlùmí tí wọ́n jẹ́ ẹni tó jẹ́ kí wọ́n bo ìhòòhò ara wọn àwọn ní tájẹ̀ tí nísìn àwọn lè jẹ́ kí wọ́n kàwé àwọn lè jẹ́ kí wọ́n tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn bí wọ́n bá tó wá kàdé ibì kan náà ẹ̀ tún ní jẹ́ kí wọ́n láṣeyọrí bẹ́ẹ̀ sì ni ẹ̀yin náà bímọ òfin ẹ̀sìn ló gbé gbogbo àwọn nǹkan ìjáde àwọn ilé ìgbóyé àwọn ilé àwọn sọ pé ẹ fẹ́ ṣe kí ni ẹ fẹ́ harass lẹ́sọ̀ yìí pé tẹ́ ẹ̀ bá débẹ̀ ẹ̀ ń jẹ́ kí wọ́n pass tẹ́ ẹ̀ bá débẹ̀ ẹ̀ ní jẹ́ oríṣiríṣi nǹkan lè ṣe fún wọn Ọlọ́run sì ti mú yín lé wa lọ́wọ́ náà nísìn ebi kan náà lápẹ́ lẹ́nu tó mẹ́ta yìí ní OAU tí ó sọ yìí pé márùn lòun ó bá ṣe àgbèrè subhanallah àwọn owó agbára táwọn èèyàn lónìí mẹ́rin kó tó di pé wọ́n pàṣẹ kọ́ọ̀sì yóò iye báyìí ni ó jẹ́ mùsùlùmí gidi kò jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ṣe mùsùlùmí sì ṣe mùsùlùmí lẹ́wọ̀n ọ̀kan wa níta fẹ́ ló mẹ́ni wípé ẹ̀yin náà wò torí pé èèyàn fẹ́ pàṣẹ lásán ẹ wá ń bínú pé ó kọ́fà ìhòòhò ara rẹ̀ ẹ wà máa ṣe kí ni o ẹ wà máa ara ṣẹ̀ ẹ̀tọ́ rẹ̀ ẹ ní ṣe kí ni o ẹ ní yóò dá rẹ̀ fún kí ló dé nínú àwọn nǹkan tó tún fà òun náà ni pé kí ni o dukhulu rajuli al-ajanib ala al-mar'ah àwọn ọkùnrin tí wọ́n ṣe lẹ́tọ̀ kí wọ́n máa wọlé tọ̀ àwọn kí ni o àwọn ọkùnrin tí wọ́n ṣe lẹ́tọ̀ obìnrin kí wọ́n wọlé tọ̀ obìnrin náà subhanallah àìmọye àwọn nǹkan ló ti ṣẹlẹ̀ nísìnyí ẹ̀gbọ́n tí ń fàbúrò lóyún nísìn táàrí ní kankan ṣe sí àbúrò náà ó ń yọ ọṣẹ fún bàbá ó ń yẹ sọ fọmọ rẹ̀ bàbá ń fún ọmọ rẹ̀ lóyún lásìkò yìí ẹmẹjẹ àwùjọ yìí tábà ń sọ pé àdó ọgbà bí ìṣòro wà ń bẹ àwọn gánà là ń fọ ara fa àwọn ìṣòro yìí làákàyè tó pé àti ẹni tí ọjọ́ yìí pé bọ́lá ń ṣe dáa kò tí ì chẹ́ǹjì ẹ̀yìn ọmọ sọ fún wa pé báwo ni kò bá làákàyè mu kí bàbá ọmọ súnmọ́ ọmọ rẹ̀ kábúrò ọmọ súnmọ́ ẹgbẹ́ ẹ̀ kẹ́gbọ́n ọmọ súnmọ́ àbúrò ẹ̀ àwọn nǹkan tó wá ń wọ̀ wá nu àwọn nǹkan táwọn ń ṣe nìyẹn. Ànábì sallallahu alaihi wasallam ti prevent eléyìí náà ó ní iyyakum wad-dukhul ala an-nisa ẹ ṣọ́ra yín o ẹ má wọlé tàwọn obìnrin o faqala rajulun min al-ansar ẹnìkan náà àwọn sàbí náà àwọn ansar wọn béèrè lọ́wọ́ Ànábì pé ìrẹ́ Ànábì afara'ayta al-hamu ìrẹ́ Ànábì tó bá jẹ́ pé àwọn alásùnmọ́ ọkọ ńkọ́ bí àbúrò ọkọ só lè wọlé tó obìnrin Ànábì ní alhamul maut sórí àbúrò ọkọ alásùnmọ́ ọkọ òun gangan ni kú ẹ̀yin náà wò Ànábì pàtàkì obìnrin góòdì ni wọ́n ó yẹ ká pàtàkì wọn àyè pàtàkì wọn òun náà ló fà á tó fi jẹ́ wípé
ìwà àgbèrè wá pọ̀lọ̀ gbáà, àwọn súnmọ́ obìnrin bó ṣe wù wá gbáà, wọ́n rí àwọn obìnrin gbáà lásìkò yìí. Nínú ẹ̀, nínú àwọn kan tó ń fa tí ìwà àgbèrè fi pọ̀ lásìkò yìí tó sì fa solution òun náà ni ta'khiru man balagha min ash-shabab min ash-shubbani wash-shabati 'an az-zawaj wash-shabbat. Pípẹ́ tí àwọn púpọ̀ nínú àwọn obìnrin àtàwọn ọkùnrin tí wọ́n ń pẹ́ láti ṣe marriage, ideology tí ọ̀dá tá ń gbá káàkiri nísìn. Tá máa sọ pé ọmọ tó bá ti bàlágà tó yẹ kó ti tójú bọ́, a máa sọ pé kó má lọ fẹ́yàwó, pé má ti ṣe marriage nísìn yóò, má jẹ́ kí wọ́n ti tì ọlọ́pọ̀npọ̀n o, kọ́kọ́ farabalẹ̀ kó take time ara rẹ̀, bí ọ̀tá ipò ní ọ́ sponsor ẹ̀. Tó jẹ́ pé Ọlọ́run ọba àlékọ́ láti tí ìdàpọ̀ bá fi lè papọ̀ ló bá fi lè ṣẹlẹ̀ láàrin Ọlọ́run ní ọ̀tà wá la Ọlọ́run ní ó sọ pé òun fẹ́ máa tọ́jú fámìlì yẹn. Sáwà là ń tọ́jú ara wa ní. Tó fẹ́ jẹ́ pé àdàgbà tójú bọ́ láti fẹ́yàwó, àwa sọ pé àní fẹ́yàwó tiwa torí pé a rí àárín àgbèrè ṣe. Subhanallah. Ànábì dojúkọ àwọn ọkùnrin àtàwọn obìnrin tí wọ́n ti dà bàlágà, tí wọ́n ti tójú bọ́, tí wọ́n ti tó yàwó fẹ́, tí wọ́n ti tọ́kọ ní. Ipe yá ma'shara ash-shabab, Ọlọ́run dojúkọ àwọn ọkùnrin pé ẹ̀yin ọ̀dọ́ ọlọ́kùnrin, man istata'a minkumul ba'ata, ẹni tó bá ti ní téèyàn fi fẹ́yàwó gẹ́gẹ́ bí ní agbára ti ìjẹ́jọ́mọ èèyàn àti agbára tó wó, falyatazawwaj, kó fẹ́yàwó, fa innahu aghaddu lil-basar, òun náà lójú rẹ̀ ó fi rẹ̀ ńlẹ̀ ní òfin ní máa lọ́rọ̀ náà títí kọ́ máa nájú máa obìnrin olóbìnrin káàkiri, wa ahsanu lil-farj, ni wọ́n máa kíyèsí ìhòòhò rẹ̀ ní òfin ní lọ dà síbi tí ó yẹ kó dà sí. Ọlọ́run dojúkọ àwọn obìnrin náà pé tó bá jẹ́ pé ẹni tí ẹ yọ́nú sí ẹ̀sìn rẹ̀ àti ìwà rẹ̀ tó bá ti wá bá yín, Ànábì ní ẹ gbà, ẹ tẹ́wọ́ gbà lọ́kùnrin pé ìyá ọkọ mi rèé. Irú àwọn eléyìí àwọn tí kì í sísítàmù kọ́ wa nìyẹn. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà àwọn òpá fẹ́ tẹ̀lé ìfẹ́ náà ti wá, àwọn lọ sí kíni o, àwọn lọ sí tọ́lọ́ ọ̀bọ̀ àlekọ́ lọ́fẹ̀ẹ́, Ọlọ́run sì ń wò wá. Tí ìyá rẹ̀ bá wá dé, àwọn òpin bẹ́ẹ̀ pé ìbàdàn pé Ọlọ́run pé àárọ̀ Ọlọ́run pè, bí ọ̀tẹ́ pé Ọlọ́run gbàdúrà wa, bẹ́ẹ̀ sì ni àwa là ń fọwọ́ ara wa dá gbígbà àdúrà dúró. Nínú àwọn tó tún fà kí ó tún fi pọ̀, òun náà ni àwọn irinṣẹ́ tó jẹ́ pé irin àwọn nǹkan yìí lọ́wọ́ tó ń wà nílé káàkiri nísìn. Tẹlifíṣàn ni, àwọn channels oríṣiríṣi ni, Ramadan la tó wà nísìn yìí, ẹlòmíì àwọn àwòkù yóò ti lọ sí kíni, yóò ti lọ kójọ ní àsìkò yìí. Táwọn obìnrin olóbìnrin tí wọ́n máa kọ níbẹ̀, ọkùnrin ó ṣe àtẹ̀tẹ̀ ń pè ní Muslim song gan náà, kò ní jẹ́ Islamic song yìí o. Tó sọ pé àtọkùnrin ọkùnrin ọlọ́kùnrin àti obìnrin olóbìnrin wọ́n wá sí ọkọ àti ìyàwó, wọ́n jọ máa ṣe dírámà, wọ́n máa kọrin. Subhanallah. Ìwà àbàjẹ́ eléyìí níjò ló tó fẹ́ kúrò. Lẹ́yìn náà tí wọ́n wá máa kọ̀kọ́ kúkọ àwọn oríṣiríṣi àwọn orin ìwà àbàjẹ́, gbogbo wọn náà láti mọ̀ tẹ́ máa kọrin kórin. Àtẹ̀tí ọkọrin kórin náà tí ń lọ mára wọn, àtẹ̀tí ń sọ fún yín pé ẹ múra dáadáa, tó jẹ́ pé nínú àdúgbò náà ó ṣe fídíò báyìí, yín tó náà gan wọ̀ gan, kódà ìyá sọ pé tọ́ ìwọ ló múra dáadáa lóòótọ́, ìwọ tó ń pè yẹn dáa, ẹni tí ó pè yẹn dáa, tí ó fún yẹn lásọ wò síbi tá rẹ̀ láwò. Nípa dídàre torí ọjọ́ tó ti lọ, òun náà ni pé nínú àwọn nǹkan tó yẹ pé ìwà àbàjẹ́ tó fi gbogbo, ìwà àgbèrè tó ń ṣe kíni tó fi gbòòrò, ó fi gbogbo, òun náà ni àìdúró déédéé táwọn ọkùnrin ní òdúró déédéé o, àtàwọn obìnrin o. Ọkùnrin òdúró déédéé, ọtí ní kówó lọ o. Ọkùnrin òdúró déédéé, ó rówó lọ́wọ́, àlè ní lọ́ọ̀ kó fún o. Yóò wà délé, yóò máa lògbòdì fún ìyàwó tiẹ̀ nílé. Ìyàwó náà wá wípé àṣà jẹun, yóò wá sí kíni o, yóò wá jáde lọ, yóò lọ máa pín fáwọn èèyàn ta lọ́fẹ̀ẹ́. Yóò máa gba owó kéékèèké, yóò máa gba replace ẹ̀. Irú àwọn akọ́ tó fa sábàbí tí àgbèrè fi pọ̀ nìyí. Ẹ dákun ẹ jẹ́ wá solution sí gbogbo àwọn wàhálà yìí àtàwọn míì náà àwọn wàhálà tó yẹ pé ó fà á tí ìwà àgbèrè fi pọ̀. Ẹ dákun Islam tó ṣe kíni tó ń ṣàgbékalẹ̀ jìyà fi tó bá yẹ pé ó ń ṣe gbogbo àwọn nǹkan yìí tó ń ṣe náà. Abilọ́nà àná rẹ̀ kó tún àwùjọ yìí ṣe, kó tún àwa náà ṣe o. Sallallahu alaihi wa sallam ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi.